ọ̀dọ̀ bàbá wa Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ni mo tún wá báyìí. Kí ló dé fà púpọ̀ àwọn èèyàn ni wọ́n ń pè mí pé abẹ́rẹ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sunkún tí wọ́n rà rùkàn ẹni tó jẹ owó oríṣiríṣi ẹni tó yáwó ṣiṣẹ́ tí ò rí san àwọn èèyàn jẹ gbèsè pọ̀ ìrònú ti fẹ́ sọ ẹlòmíì dálàbọ̀ ara ẹlòmíì tí wọ́n ti ń kú lọ kíkó tó dé. Bàbá mi Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ẹ dákun kí ni àwọn èèyàn ò fi bọ́nú gbèsè sísan àwọn iṣẹ́ wo ló jẹ́ bíbọ̀ àṣírí tó jẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá ṣe wọ́n ó sì tún lójútùú sí gbogbo gbèsè tán san. àdúrà gbogbo ni ó gbà. àmì àṣẹ. kò sẹ́ni tí ò ní gbèsè lọ́rùn. gbogbo wa ajọ́kùn ló ń wò mí ojóbìn ló ń wò mí ó lówó lọ́ni òní ní lọ́rùn. àṣẹ. ẹni bá ní gbèsè lọ́rùn owó gbèsè wọn pé o ẹni bá ní bọ̀dá ti ń lọ bọ̀dá ní owó lọ wọ́n ti wá jẹ́ lọ bí ṣe ń lọ gbèsè sí ń bẹ lọ́rùn rẹ̀ kì í ṣe àwàdà àní jẹ gbèsè. àmín. ọjọ́kùn ló ń wò mí àní jẹ gbèsè. àṣẹ wà. ojóbìn ló ń wò mí àní jẹ gbèsè. àṣẹ wà. ẹni tó bá wá jẹ gbèsè lè ṣe nǹkan tó dáa. tó bá ti wá tó wá ijó ní tàbá wa dá ni ṣùgbọ́n wọ́n fi dúdú bo àwọn èèyàn wa lójú gbàdúrà náà ni ẹ wá gbọ́ nǹkan ni wọ́n gbá mi létí kò dùn mí sáàfù ẹni wọn ò gbá létí ẹni tó lo nǹkan ara àfẹn tí ò lo nǹkan kára speech ni wo nǹkan bá ṣiṣẹ́. bàbá orí Tọ́mìlà bridge èèyàn bọ́nu mọ́tò ńlá olówó iyebíye ó sì fẹ́ kódò ó kódò gan ni wọ́n yọ ni lórí pé gí ẹ̀yàn gbèsè dẹ̀ ni. nígbà tí ọ̀la láfi lọ ọ̀la fọ̀rọ̀ lọ kálí mi ò gbìyànjú náà bàbá ń ti ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ àṣìṣe nǹkan báyìí ló ṣe ọ̀pọ̀lọpọ̀ mi máa pè mí nǹkan báyìí wọ́n sì ń yín aláwo ọjọ́ kan ló ń wò mí ojóbìn ló ń wò mí ọjọ́ gbèsè nílùú rẹ̀ ọ̀bọ̀ ọ̀sán o. àmì àṣẹ Èdùmàrè. lọ́kùnrin lọ́jọ́ gbèsè ọ̀sán. àṣẹ. lóbìn lọ́jọ́ gbèsè ọ̀sán. àṣẹ. ọ̀pọ̀lọpọ̀ mi torí kọjá gbèsè ló fẹ́ pokùnso. kẹlá ọdún ọgbọ́n tàwọn bàbá wa dá tó nílò nǹkan èèyàn kò ní pààyàn kò ní pakọ́sàn ọ̀bọ́jọ́ ọ̀la jẹ́ bábí lọ tọ́jú orí ẹyẹlé mẹ́ta kábíyèsí rẹ Elédùmarè. orí ẹyẹlé mẹ́ta. kábíyèsí rẹ Elédùmarè lọ́kọ́lẹ̀ ọ̀rọ̀ tèmi ọdún mo fi nǹkan lẹ̀ ọdún mo kọ̀ jẹ́ kọ́ mo máa ń fi ilẹ̀ tinútinú ni wọ́n tó bá nígbàgbọ́ nu babaláwo tó mọ̀ pé ewé ń bẹ oògùn ń bẹ tó mọ̀ pé inú kòkò dúdú ni ẹ̀kọ́ fún ti jáde lọ́dún wò tó bá géèyàn ń gbèsè tó bá dájọ́ fún ọ rí gbèsè náà san ọ wà sí agbadálẹ̀ báyìí ẹ̀yin onímọ̀ tẹ̀ ń pè mí pé mo ń tú àṣírí mi ò táṣírí o àfifáànù kú àníjúbà rẹ. wọ́n ní àyẹ̀júbà fìmọ̀ sínú kú. ìwọ tó lọ kókó wúlò fún kọ́lẹ̀ ní ìsìn mú gègé rẹ kọ́ kọ́lẹ̀. orí ẹyẹlé mẹ́ta là wá. ọ̀sán agbada àkọ́kọ́ ẹ̀kejì ẹ̀kẹta sódìdí àtàrí ẹ̀yọ̀ kan sí ewé ẹ̀là rẹ o ewé ẹ̀là lọ́wọ́ àṣù báyìí lóṣù báyìí odùnú agbada lọ́ọ̀kà bẹ́ẹ̀ ó tún mú kejì ó tún mú kejì ó dínú agbada ọ sọ ọbẹ ó mú kẹta ó dínú agbada ọ kà á bẹ ó mú kẹrin ó dínú agbada ọ kà á bẹ ìkarùn ó dínú agbada kà á bẹ ayé ò ní kọ ọkọ láyé àmín àṣẹ òtútù tó ń wò mí ọjọ́ kìnnìún wò mí ọjọ́ bìnrin ló ń wò mí ẹ̀kẹfà rèé o ọkà abẹ báyìí ẹ̀ẹ̀keje rèé o ọkà abẹ àdìtú kan wà bẹ́ẹ̀ tá a sọ fún gbogbo ọmọ ara Nàìjíríà o ọjọ́ kan ló ń wò mí. nọ́mbà àbálẹ̀ ń wò yìí o tó bá yẹ kó bẹ́ẹ̀ ni tẹ bá ní ọ̀rọ̀ tẹ́ bá wọn sọ nọ́mbà wọn lè ń wò yẹn. ewé méje ni ọ wà tẹ pọ́kùnrin ni mẹ́sàn-án ni ọ wà nọ́mbà àtẹ̀mí lọ báyìí 080 38 34 86 30 babaláwo Fábùkọ́lá. nọ́mbà náà lè ń wò yẹn o. Àtàndá olórí àbọ̀là káàbẹ̀ bẹ́ẹ̀ ṣe kànú. wà á ní sẹ́gbẹ̀ ó sẹ́gbèsè rẹ wọ́n fẹ́ gbogbo sọmọ para rẹ̀ ọ̀rọ̀ kódó kíkódó tó kódó ẹnì kankan tán. ayé bẹ́ẹ̀ bí tàtijọ́ bàbá wa gbọ́n ẹlẹ́yẹ̀kẹsàn rè o wàá mú agbada odòrí agbada odòrí iná jò tó bá ti wá jó tán lọ kó kóná bí etí tó bá ti àákóná tán kábíyèsí Elédùmarè omi òjò là fi lò omi òjò omi tá a pọ́n nù kànga lóòjọ́ àìfomi bọ́ ò lò omi tá a lọ pọ́n fúnra wa nù kànga lóòjọ́. táwa máa wá bọ́tú wọ́tà kiri o. táwa wá bọ́tú kìí ṣe bọ́tú wọ́tà o omi òjò ni tásánwó dàdíyàn sí dàdúrà sí gbèsè tí mo yẹ mo fẹ́ san dandan mo fẹ́ san
dàníyàn sí kò nípa kọ́sàn kọ̀bọ́jọ́ ọ̀làjẹ́ lò pẹ̀lú àṣẹ tọlọ́run nígbà tó bẹ ìdíjọ́ kẹsàn-án ọmọ rí gbèsè náà san tó wá jẹ́ pé obìnrin níwájú ìdíjọ́ kejì yóò rí gbèsè náà san tí ó sì kò bá jẹ́ 30 million yóò san kábíyèsí 080 38 34 8630. babaláwo Fábùkọ́lá Ifágilórí. bàbá wà ní ìlú péjú 1 Sábó Ọ̀yọ́ Aláàfin. bàbá WhatsApp mi tí kankan bá tó wọ lójú tí ń pọ̀ láyà. bàbá àìwá máa gbé kọ́ yìí ń kọ́. kẹ́ni kan gẹ́gẹ́ láàrẹ́ láṣí omi gẹ́gẹ́ láàrẹ́ láṣí. wọ́n gbé kọ́ àwọn èèyàn náà gbé kọ́ náà ní. bàbá WhatsApp mi ó drop message WhatsApp. drop message fún WhatsApp. ọkọ rẹ fi ọ lẹ̀. òun wọkọ òun wáyàwó. ó ti adájọ́ náà ìyàwó sọ́nà ìyàwó rẹ̀ wá fi ọ lẹ̀ wá fẹ́ lọ pokùnso. yóò padà wá tó bá sì nífẹ̀ẹ́. kókò súré wo mi. èyí tẹ́ ṣe fún ẹnìkan. àní wàràwàrà kókò súré wo mi. kábíyèsí ọ̀dọ́ wo sóbìn ó ṣe gbé ẹ̀ tọ́wọ́ akun ọ̀fẹ́ lómi wa yóò bímọ fún ọ. léyìí tó náwó fún yìí o. bàbá sọ fẹ́ nìkan kí o ní ẹni àfi tó bá yẹ pé òní tó bá ti nífẹ̀ẹ́ tètè sọ o má yà ń wéèrè o tùmọ̀ tó bá nífẹ̀ẹ́ tó sì jẹ̀bi rẹ̀. yóò bímọ fún ọ. àwọn tó béèrè yọ̀nà tó bá ti jẹ̀bi rẹ̀ tó bá ti jẹ̀bi mi ní ṣe o a sì rí lọ́dọ̀ ẹ̀ ní o tó ẹ bá yọ̀dá nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí. 080 38 34 86 30 babaláwo Fábùkọ́lá Ifágilórí Àtàndá olórí àbọ̀lá. ìlú péjú 1 Sábó Ọ̀yọ́ Aláàfin. mẹ́sàgì ní WhatsApp pé àǹkan kan wọ̀ lójú àmì ń dẹ́rù bọ̀. ẹ̀fẹ́ bọ̀rí yín ẹ̀fẹ́ bọ̀fá ẹ̀fẹ́ sẹ́fà gé tẹ̀fá ọbẹ̀ dá bísínẹ́sì lẹ̀ ọ̀dá lè kó lẹ̀ ọdún òtẹ́ẹ̀lì. àbẹ̀tẹ̀ ẹ̀fẹ́ béèrè nǹkan ìrìn àjò kan ẹ̀fẹ́ rèé. wàá kò tẹ́lì lẹ́kọ̀tà nǹkan ní jẹ́ kọ́tà. àfi òní wọjà kí gbójú ọmọ wò ó wò bẹ́ẹ̀ náà wọ́n ya bẹ̀ wọ́n ṣe rajà wọ́n sì rí wó pa bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ ni ó ṣe. ọ̀dà ẹ ṣe sá o ọ̀rọ̀ ẹ̀ sá tó adúpẹ́ o. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣe lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifábùkọ́lá Ifá mi bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùn àfihàn wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifágilórí Àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi kárọ̀ o sátọ̀rọ̀ Àtàndá olórí àbọ̀là bẹ́sọ̀ ló dé bẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun báwo ra rẹ̀ ràn tètè ojú kó jàǹkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifábùkọ́lá Ifágilórí Àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣé o Elédùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifágilórí Àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú péjú 1 Sábó Ọ̀yọ́ Aláàfin telephone 0803 834 8630 tàbí 0705 288 8104 ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ ọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.